Amina fún ìyáálé rẹ̀ lọ́rùn pa lọ́jọ́ ọdún tuntun. Abilékọ ẹni 50 ọdún kan Amina Gúgúwá lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti tẹ̀ báyìí fún ẹ̀sùn ìpànìyàn. Wọ́n ló gbẹ̀mí orogún ẹ̀ lásìkò tí wọ́n jọ ń jà nílùú Miya nípínlẹ̀ Bauchi. Nínú àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ahmed Mohammed Wakil fi síta, ó ní ọjọ́ àìkú Sunday ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 yìí ni afurasí yìí fún ìyáálé ẹ̀ Aminat Koli ẹni 60 ọdún 60 lọ́rùn pa lásìkò tí wọ́n jọ ń jà. Aminat Gúgúwá, afurasí ọ̀daràn tó fún orogún ẹ̀ tó tún jẹ́ olórúkọ ẹ̀ lọ́rùn pa yìí, ni wọ́n ló fi gbogbo agbára ẹ̀ ga obìnrin náà lọ́rùn mọ́lẹ̀ níbi tí wọ́n ti ń jà. Níbẹ̀ ni wọ́n ní ìyáálé ọ̀hún kú sí lójú ẹsẹ̀. Bí ìròyìn ìṣẹ̀lẹ̀ náà ṣe tó tẹ̀sán ọlọ́pàá létí ni wọ́n rán àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ síbùdó ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé olóògbé náà lọ sílé ìwòsàn ńlá ìjọba, ìyẹn General Hospital èyí tó wà ní Ganjuwa, bóyá Ọlọ́run yóò lè dóòlà ẹ̀mí ẹ̀. Níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé wọn pé ẹni tí wọ́n gbé wá ti dákẹ́. Lẹ́yìn náà ni wọ́n dá òkú dúró sí àkàtà wọn fún àyẹ̀wò irú ikú tó pa á. SP Wakil fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwádìí ti bẹ̀rẹ̀. Ó ní kété tí wọ́n bá ti parí ìwádìí ni wọn yóò fojú afurasí ọ̀daràn ọ̀hún balẹ̀ ẹjọ́. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.